tẹlifíṣàn yìí. Mo kélé sí Ajuwara. Ògbìgbà tí ń gbára àdúgbò, ó gbára ilé kábàáyà tọmọ, ọmọ rẹ̀ yẹn má rògbò, owó tó ẹ̀yẹ lọ, àfirawé ìsànàkọ ló gbọ́dọ̀ mo kélé sí. Mo wá kí alájẹ tó ń kọ́ ládé. Ìyálàjẹ Oòduà bàbá kí alájẹ ọmọbọlá ò ká máa kọ́ ní ríṣà. Látara ìyálàjẹ mọ̀kọ́ bàmúrà iná Adédìní aṣọyà owó jẹ̀bù bí ọmọbọlá ò rí mi. Aṣọyà owó jẹ̀bú òde bí yóò bá ń ṣe tọ́lá ọba o ṣe ọba ìyẹ̀wò níbi ò bá fi sun ẹ́ mọ́lẹ̀ ní Àwùjalẹ̀. Adédìní adúgbò fún ọlọ́run ọba àtijọ́ wà láti kékeré. Ó ti ń ṣàwọn ìdẹ́ẹ̀dẹ́ kó tó ní gbódórí ọba. Mo dúpẹ́ fọlọ́run ọba bọ́ọ̀rẹ̀ mi ò máa jọba báwo náà ṣe máa pè mí lọ́rẹ̀ ọba. Kábíyèsí adé ló gbà á di apẹ́ lórí. Wàsó ìwé ọmọ ọba tó mọ owó wẹ̀ ló ṣe báwọn àgbàlagbà jẹ́ o. Máyégún jẹ́nẹ́rà ilẹ̀ Yorùbá lápapọ̀ àti Ifẹ̀ àti Òwò àtẹnifẹ́ àtẹniṣàpamọ́ náà ọmọ kọ́lá ọ̀ máa máyé gbogbo wa kò máa máyé wọ́n. Ni wọ́n ṣe dàpọ̀ má bí wọ́n dàyọ̀ kò sí wọn lára àyè. Ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo kí tọmọdé tàbí tẹ́ńbẹ́ ní ìkàlẹ̀ mo kí. Oríṣi mo kí ẹ jọjọ àlẹ́ àkí. Congratulations. Ilé ajé náà àtúrà o àtúrà. Ẹ ti gbọ́wọ́ wá sókè níjẹ̀wú. Ìjẹ̀bú ń ṣe kúkúrú méje yàyà mẹ́fà. Àkí owó tó ìmọ̀lẹ̀ yóò lọ fi palárẹ̀ Elédùmarè lọ́la lọ́wọ́ ọba. Gbogbo ẹni máa wá jayé ń bẹ̀. Wọ́n ní jayé àtẹlọsọ́run. Èèyàn tó ti kú Ọmọbọ́lá ọ̀hún kò ní wá bá wa jayé jọjọ́. Ẹni máa kú tèlé mi kọ́lá kò ní wá. Wọ́n ò ní sọ wá lẹ́nu àdìo. Torí bẹ́ẹ̀ pẹ́jọ́ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà. Gbogbo yìí mo kí ẹ kú àdúró tí mo kí oríṣiríṣi. Káàbọ̀ sí ìlú Ìjẹ̀bú-Òde. Èdè làwọn ní. Àwọn Olúṣẹ́gun Adébọ́lá Ọlátúnjí Ṣeun Ìgbàgbọ́. Àwọn abáṣọjọ́ bí oríṣogún ní ọdún láyé. Abẹ̀rẹ̀ Elédùmarè jẹ́ kó ṣọdún jọjọ. Ó ṣogójì lẹ́nu kó ṣàádọ́ta
kó ṣokú mẹ́ta kó náà kó dàgbà kó ṣe 70 lójú wa. Aláṣẹ Brookfield Group of Company. Ọmọ ìlànà ìṣáájú Ọlátúnjí. Àmọ̀dá ní Yúsúfù nínú Ìjẹ̀bú Òde. Ṣàpọ̀lá ní ọ̀kọ́jì, òkọ́bì fóṣìkà. Kóṣìkà sọ tó bá fẹ́, kó fẹnu ara rẹ̀ wúre o, fẹnu ara rẹ̀ wúre. Ọmọ Baládé méjìdínlógún. Ọba náà jẹ́ nílé bàbá mi. Ọmọ alájà Nuratu Láì, Abímbọ́lá Yusuf. Ẹ kí wọ́n mú ọ̀nà nílé màmá ẹ̀. Ọkọ ayaba Barrister Bámidélé ní Kogi. Bàbá Ẹ̀dámilọ́lá Adétòkúdé. Bàbá Bìnẹ́yà Olúwatókù. Bàbá Antonio ọ̀rẹ́ ọlá èrè ọlá. Bàbá Epsila ẹni Olúwa fẹ́. Àbúrò wọlé kọ́ńtà nílò Amẹ́ríkà. Ẹ̀gbọ́n Bọ́láńlé Adégbéjú. Ẹ̀gbọ́n Bọ́láńlé ní Toronto. Ẹ̀gbọ́n Ọláyẹmí Olúwamúyìwá. Pẹ̀lú síbí àjùbí gbogbo wọn ní kí ẹ. Wọ́n lọ ṣọdún eléyìí, wọ́n á tún ṣe èyí tọmọtọmọ. Òbí ṣọlẹ̀ yìí dágbére fáyé. Ẹ̀mí ẹ̀ akúnjọjọ, ó kú rèwerèwe, òkè ní tọ́lọ́wọ́ sáré rọ́mọ. Ó ní kí n bá òun dúpẹ́. Lọ́wọ́ Aláàjì Awal Kábà láti Kano, Chairman Brookfield. Oní bá dúpẹ́ lọ́wọ́ Olúpọ́lá Adéníyì Holiday. Oní gbogbo yẹn kú àdúró lóti kí n bá dúpẹ́. Èmi gangan mọ́ kí ẹ. Àìlẹ́lẹ́ ní ìmọ̀sán. Ọmọ àbúdá Yusufu kánú kíkọ́. Olùkí máa ń kí Kọ́ládé. Ọmọ náà àbúdá mi Kọ́ládé. Mo kí ẹ Abíọ́lá S1. Àwọn ọmọ tèmi Àyìndé ní wàásù. Mo Kọ́lá lẹ́kọ̀ọ́ Àyìndé. Gbogbo wọn ní ìlú jẹ́ Òde. Olùkí Báńkì Sultan Ibrahim. Ìyá ọmọ tèmi Àyìndé ní wàásù. Ṣàgbọ́lá ní ọ̀gọ̀jì ìlú jẹ́ Òde. Olùkí Kìkìtì Gold. Ọ̀rẹ́ ọmọ jẹ́jẹ́ nílùú Canada. Engineer TK Ladu Williams, Roscoe Dubai, Akim Balogun, Prince Shem Adams, Honorable Otu, Atehis, Odi Kinki Boboy, Ole Kwatuoti, Ole Shosho. Ojoojúmọ́ lọ́lọ́wọ́ máa ń pọ́n mi lé, ènìyàn ní ìṣàìmọ̀re Ọlọ́run.
ojoojúmọ́ lọ́lọ́run pé nílé ènìyàn ní ṣàìmọ̀re ọlọ́run. Ọlọ́run ọba tí mo ròyìn òun lọ́ba lánàá ọba lẹ́nu ọba lójoojúmọ́ Ọlọ́run ọba tí ò ní kú àwọn ẹ̀dá ayé là á máa sá kọlọba ojú kan tọ́lọ́wọ́ bá wà ó ń pàṣẹ gbogbo ayé kábíyèsí ìbọ̀fẹ́ lẹ́tọ̀ bá lè bọ̀ sọ̀pọ̀ fọlọ́wọ́ wa. Wá ẹ̀rí jẹ́ ó ti mú lórí mi ṣe ó ti láyé mi ọba ti mú lórí mi ṣe. Wá asọ̀fọ́lá ń gbọ́ kó tó bá wà bẹ́ẹ̀ sí iṣẹ́ ẹ̀kọ́ máa di ṣẹ́mọ́ ẹ lọ́wọ́ ẹrù ẹ tó ti tò ó má bẹ̀rù ó máa lọ sí ó máa ga nínú ọlá ó máa ga nínú owó ó lékún nínú àlàáfíà nínú ọlá ńlá àwọn ọmọ máa ń ṣe dáadáa lójú ẹ̀mí ẹ kíyàwó ẹ máa yọ̀ kú. Aí vem de ti,